ẹ̀yin tèmi akú ara fẹ́ra kù ẹni rè tó lọ bàbá wa Kọ́lá Oyèwọ̀ tí wọ́n jáde láyé ní àná. ẹ̀yin tèmi alẹ́ àná ni bàbá wa Kọ́lá Oyèwọ̀ tí wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ẹ̀yin tèmi ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n ti kọ́mẹ́ǹtì sí abẹ́ póòstì arákùnrin tí a mọ̀ sí Kúnlé Afọ́d. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré, àwọn celebrity, àwọn musicians, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti kọ́mẹ́ǹtì. àwọn míì kọ́mẹ́ǹtì tí ó dáa, àwọn míì sọ àwọn èyí tí ò dáa. ṣùgbọ́n tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ gbogbo àwọn kọ́mẹ́ǹtì ọ̀hún, torí a ó máa ka gbogbo rẹ̀ fún yín níbí yìí, àti èyí tí ò dáa àti èyí tó dáa rẹ̀, ẹ gbìyànjú láti dúró, ẹ má ṣe yí kúrò, ẹ wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. ẹ̀yin tèmi Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. a ó máa tẹ̀síwájú báyìí nínú kíkà àwọn kọ́mẹ́ǹtì àwọn èèyàn wọ̀nyí. ẹ̀yin tèmi arábìnrin tí ó kọ kọ́mẹ́ǹtì náà ni Bímbọ́ Akínsọ́yà ló kọ kọ́mẹ́ǹtì. ó ní oh my God, oh no. èèyàn kejì tí ó tún kọ́mẹ́ǹtì ní official Kúnlé Adégbìtẹ́ ló tún kọ́mẹ́ǹtì. ó ní ó ga o, you see this life, ikú lópin gbogbo, just be good to yourself and people. Uncle Kọ́lá Oyèwọ̀ was a good man to everybody. Rest in power, sir, till another life, if truly it exists. ẹ̀yin tèmi arákùnrin tí ó tún kọ́mẹ̀ntì ní Jamiu Azeez tí ó ń ṣe fíìmù Yorùbá, ó ní sleep well legend. nǹkan tí ó tún sọ nìyẹn. Síkírátù Sùndúdú ló tún jẹ́ èèyàn tí ó tún kọ́mẹ̀ntì pẹ̀lú Arabic. ó ní iná lillahi wàlí làsìn rọ̀jíùn. nǹkan tí ó kọ́mẹ̀ntì nìyẹn. The pastor pikin Erékéré òun náà tún kọ́mẹ̀ntì sí orí post náà. ó gbé emoji ẹkún, ó kọ síbẹ̀ wípé keep resting legend. àwọn kọ́mẹ́ǹtì wọ̀nyí gbogbo wọn ni wọ́n touch mi o. ẹ̀yin tèmi Mistura Asuramu òun náà tún kọ́mẹ́ǹtì. ó ní may his soul rest in peace. èèyàn tó tún kọ́mẹ́ǹtì ni Túndé Perry, Túndé Perry tiktoker ni. ó ní rest well legend. Officer Wos òun náà ò gbẹ́yìn o. òun náà tún kọ́mẹ̀ntì pẹ̀lú Arabic. ó ní iná ní láì wàlé rajiun. ó ní sleep well legend. ẹ̀yin tèmi Kelvin Ikeduba òun náà tún kọ́mẹ̀ntì. ó ní sad, may you so rest in peace. Mustapha Ṣọlágbadé òun náà tún kọ́mẹ̀ntì. ó ní may Allah accept his return. Fúnmi Awẹ́lẹ́wà òun náà tún kọ́mẹ̀ntì. ó ní iná ní láì wàlé rajiun. òun náà tún kọ́mẹ̀ntì nìyẹn. Aishat Lawal òun náà ò gbẹ́yìn. ó ní Allahu Akbar. gbogbo àwọn tí àṣírí kọ́mẹ̀ntì wọn nìyí. ẹ̀yin tèmi bí ó bá ṣe jẹ́, a ó máa sọ fún yín ní orí ètò wa níbí. a máa padà wá, a máa wá sọ irú ikú tí ó pa bàbá wa Kọ́lá Oyèwọ̀, irú ikú tí ó pa wọn o, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tí ò mọ̀ nípa bàbá wa Kọ́lá Oyèwọ̀. ẹ̀yin tèmi ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ọpẹ́ ọmọ Ajíbóyè ló ní ìròyìn yín. a ó tún máa lọ báyìí, a ó máa padà bọ̀ tí ó bá yá.